onírùngbọ̀n yẹ́wúkẹ́ ẹni tí ń gbé bí gégélé òkúta. nígbà tí wọ́n bí mi sáyé wọn ò bí mi pẹ̀lú ojú o mi ò ríran o ṣùkúṣùkú ẹja ni wọ́n mú fún mi kí n fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹja yẹn ni bí mo ṣe fẹ́ jẹ ṣùkúṣùkú ẹja yẹn ti tún di egungun tó há sí mi lọ. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ yẹn lọ fà eléyìí ìtumọ̀dìmọ̀ ló bí gbogbo eléyìí o 23 inches ní báyìí. wọ́n ti gọ́gù ẹ̀ wọ́n ti ṣe gbọ́ wọ́n ti ṣàwò títí tó ti gùn tó eléyìí Ọlọ́run nìkan náà ló yẹ. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́. bí mo ti súnmọ́ ráìsì yẹn nìyẹn mo wá ń bó ráìsì yẹn mo wá ń jẹ mo wá ń bó ráìsì yẹn mo ti gba ìpín mò ń gbà wẹ̀. ìdí ráìsì yẹn mo wà ní ariwo ti ta gèè wọ́n pé ọ̀sán dòru ayé fẹ́ parẹ́. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́. ẹni gbọ́n mọ ẹni tó gbọ́n ẹni tó gọ̀nà mọ́ra wọn àrò mẹ́ta ò dẹ̀ gbọ́dọ̀ dọ́bẹ̀. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́. ẹni tó ń sunkún lọ bá ọ̀ gbọ́dọ̀ bá lẹ́nu gbé wọ́n sọ fún mi pé tó bá dọ́dọ̀ mi nísìnyí ẹni tí inú bá ń rún kí á ní irun ẹ máa lọ tí wọ́n bá ti fọwọ́ pa nígbà tí wọ́n máa dé wọ́n wá bá mi náà tí mo ń lọ́nu wálé mi inú yóò jẹ́ gbàdúrà inú yóò jẹ́ ẹ padà lọ́nà ni. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́. bí owó ṣe dára tó ìparun ni bọ́ọ̀lá ṣe dára tó ìparun ni torí tí owó bá dọ́wọ́ èèyàn ibi tó ń lọ ni pé gẹ́gẹ́ bí èèyàn ẹni tó mutí tàbí ẹni tó mu oògùn olóró tó máa mu làákàyè wọn ni kí nìyẹn máa lọ dì mú pàtó bá ti di làákàyè wọn mú hàn dẹ̀ ni mo bí àwọn ṣe ń ṣe. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́. mi délé ìwé rí o mi dẹ̀ délé ké rí o yẹn lọ fà á. ẹ tún káàbọ̀ sí orí ìkànnì yín lénìí ó tún dé bó ṣe ń dé olóhùn agbérin tó ń fa gbogbo etí mọ́ra ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀ Katsina tí onígòjé ìgbádùn ẹnìkan kì í gbọ́ kó má tàdíreke. mo sọ fún yín pé múlíká mú mi kórè mo sọ fún yín pé ọmọ Bọ́lájí gbé mi débi ayọ̀ látìgbà tí mo ti fojú kan bàbá yìí ni ìrònú mi ti yàtọ̀ lórí àwọn nǹkan kan. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ ẹni tí ń gbé bí gégélé òkúta. nínú ìwé G.O. Fágúnwà nínú ìwé ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀ bàbá kan wà tí wọ́n ń pè ní bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ wọ́n máa ń jókòó sọ́dọ̀ bàbá yẹn láti gba ìmọ̀ nígbà yẹn ni. ètò yìí ti wà ní ìlú tí wọ́n ti kọ ìwé náà rí. igbó tó ń pè ní igbó Olódùmarè yìí wà ní Ondo State. ètò yìí ti wà ń bẹ̀ rí. mo ti ya fọ́tò pẹ̀lú bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ rí. ẹni tá a jọ lọ nígbà yẹn gan ló tún wà pẹ̀lú mi lénìí. bó tiẹ̀ jẹ́ pé òun ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ kò ń ráyè ṣùgbọ́n mo ṣàkíyèsí pé bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ yẹn mò ń sọ mọ́jọ dádì ẹ̀ nígbà yẹn. ńgbà tá a fẹ́ bá bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ lẹ́ẹ̀kẹta ẹni tí ń gbébi gégélé òkúta. ṣebí wọn náà rókúta bó ṣe pọ̀ tó. ẹ káàbọ̀ láti gbọ́rọ̀ látẹnu bàbá wa Fadilat Sheikh Muhammadu Jamiu Ajani Dìdésọ́lá bàbá dára tán. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́. nígbà tí wọ́n bí mi sáyé wọn ò bí mi pẹ̀lú ojú o mi ò ríran o bẹ́ẹ̀ ni o ọdún kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ọdún keje tí wọ́n ti bí mi ni mo ṣe ó ṣe ríran ni mo lajú rí ìyá mi ni mo lajú rí èèyàn. ìyá mi jẹ́ onídìrí tó máa ń di irun ó dẹ̀ ń ta oríṣiríṣi ọjà. ẹnìkan wá sọ́dọ̀ ẹ̀ ìyẹn wá di irun àwọn kan jókòó ó dẹ̀ ṣe mọ̀ ọmọ tí ò ríran ìyá mi ti gbà gẹ́gẹ́ bí kádàrá títí ẹ̀ ló wá pè mí sọ pé Jímọ̀ wọ́n bí mi níjọ́ Jímọ̀ kì í ṣe pé àwọn táwọn bí mi kèfèrí ni wọ́n kì í ṣe pé mi ò wà ní ẹ̀tìdílé aláàfáà rárá. ẹni ẹ wá sọ wípé Jímọ̀ wú ẹdí ẹ ọ̀nà ìbọn ṣe máa ń bá mi dá pàrà nìyẹn bójú ìṣẹ̀lá nìyẹn ní ọdún bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní babaláwo kan babaláwo yẹn má jẹ́ ń tẹ́ ni wọ́n ń porúkọ ẹ̀ Ọlọ́run sì ní tẹ́ gbogbo wa. ọmọ wọn ṣe lọ bá babaláwo ni ẹ pé ká wá wo ọmọ lágbẹ́já ojú ẹ̀ ti la o wọ́n ṣe ń bọ̀ ní wọ́n wá dáfá ìfá tí wọ́n dá ẹ̀ wọ́n ní kan lọ́rọ̀ ẹja àrọ̀ tó tóbi kan fi bọ̀rí fún mi wọ́n ṣe gbogbo ẹ̀ ṣùkúṣùkú ẹja ni wọ́n mú fún mi pé kí n jẹ kí n fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹja yẹn ni bí mo ṣe fẹ́ jẹ ṣùkúṣùkú ẹja yẹn ti tún di egungun tó há sí mi lọ́rùn.
èyí tẹ́nu rẹ̀ ṣe pàdé tó ń da tọ́yọ̀. Ìjọ yẹn mi ò sùn ní oko wa. Oko tiwa owó dé Ẹ̀gbá, owó dé lóko wa. Wọ́n ń pè bẹ̀ ní Lísẹ̀mọ́ village. Ibẹ̀ ni Balógun quarters ló ń jẹ́ sìn. Balógun quarters ló ń jẹ́. So mi ò sùn bẹ́ẹ̀ níjọ́ yẹn. Wọ́n mú mi dé Abẹ́òkúta. Wọ́n mú mi wá sọ́dọ̀ ìyá bàbá mi níbí báyìí. Àwọn ẹ̀dẹ̀jà bọ òòṣà táwọn yẹn máa ń bọ. Òòṣà tí kò ṣe wọ́n máa ń pè ní Ìgbóná, wọ́n ń pè ní Ṣọ̀pọ̀nà, wọ́n ń pè ní Wáríwárùn. Gbogbo eléyìí ni wọ́n ṣe fún mi láti ìgbà yẹn títí di bí ọmọ ọdún 15. Àkàrà tí wọ́n ń ṣe, ìyá alákàrà àkàrà tí wọ́n ń ṣe ni mò ń bá wọn tà. Nígbà tí àwọn èèyàn ń pè mí lọ́mọ aláràkà ní ìbá ìyá bàbá mi ta àkàrà mọ́. Yẹn lọ fà. So nígbà tí mo máa tó bẹ́ẹ̀ yẹn, ìtẹ́ àwọn kan eléyìí ìtumọ̀dìmọ̀ ló bí gbogbo àwọn eléyìí. Wọ́n sọ fún mi pé ibi kan tó bá dúdú lára tó bá jẹ́ pé èèyàn pupa á pè ní àmì Ọlọ́run. Àmì Ọlọ́run yẹn látara inú eléyìí yẹn ni àwọn ọrùn kan ti hù jáde. Irun yẹn wá hù jáde. Wọ́n dẹ̀ ti kìlọ̀ fún mi pé gbogbo ohun tó jẹ́ irun tó yọ ní ibi báyìí lọ sí irùngbọ̀n pé mi ò gbọ́dọ̀ fi ọ̀bẹ kàn. Mo dẹ̀ gbọ́. Kí eléyìí ló wá ń yọ, eléyìí ló ń yọ. Ó yọ fún àtẹ̀jáde sí pé èèyàn kan wọ́n mú tìmọ́lé lérí alẹ́ Haúsá ni. Èyí tìmọ́lé yẹn bó ṣe wà ńbẹ̀ ọlẹ́mi òun lọ sọ́dọ̀ mi bó ń ṣe rí mi. Ó ní ìkíní irun yẹn lòun kọ́kọ́ rí tó wá dàbí ejò tó ń ra ló máa ń lọgun gbẹ̀ẹ́ pé tiẹ̀ lòun ṣe o. Ogun tó lọ yẹn wọ́n ṣe lẹ̀ bẹ́ẹ̀ ìjọ yẹn. Nígbà tí a tún gbọ́ yẹn àwọn náà wàá mọ̀ pé ó jẹ́ èmi náà kì í fọwọ́ kàn. Ó wá gùn gbọ̀ọ̀rọ̀ lọ sísàlẹ̀. So wọ́n rúgbọ̀n kéékèèké dẹ̀ ti wà mí báyìí. Ibi bó ṣe gùn yẹn nígbà táwọn ní a gbọ́dọ̀ gé mo wá lọ mọ́ àwọn eléyìí. Lílọ́ tí mo lọ́ mọ́ yẹn nígbà tó máa di ọjọ́ kẹta kò ṣeé já mọ́. Ó ti di ara kan ṣoṣo. Nígbà tí kò ṣeé já bí mo ṣe wá fi tòun pẹ̀lú eléyìí lẹ̀ bí eléyìí náà ṣe bẹ̀rẹ̀ sí gùn nìyẹn. Bó ṣe gùn tó sì nìyẹn. 23 inches ní báyìí. Mo dẹ̀ ti rí àwọn tí wọ́n ti gọ́gù ẹ̀ wọ́n ti ṣègbọ́ wọ́n ti ṣàwò pé kò tí sí tó ti gùn tó eléyìí. Bàbá ṣé ká sọ pé ọmọ àmì níyìn ni àbí báwo? Ọlọ́run nìkan náà ló yé. Ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ ìgbésí ayé irùngbọ̀n yìí kò wá rí bákan àbí ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ tẹ́ ń fi irùngbọ̀n lẹ̀. Mi ò lọ kẹ́kọ̀ọ́ kankan rárá o. Rárá o. Mi délé ìwé rí o, mi délé kéwú rí o. Kò síbi tí mo jọ rí. Ọlọ́run ló ń kọ́ mi. Ọmọdé ilé ìwé kan rí ní 1935. 1935 yẹn nínú ilé wa Jímọ̀ 3 ló wà ńbẹ̀. Èmi ń jẹ́ Jímọ̀, ẹ̀kan ń jẹ́ Jímọ̀ dúdú, wọ́n pè mí ní Jímọ̀ pupa. Jímọ̀ kan Jímọ̀ ọgbẹ̀. Èèyàn náà ti jẹ kinní kan gbogbo Ẹ̀gbá yìí rí, ọmọ inú ilé wa ni. Àwọn Jímọ̀ dúdú yẹn ni wọ́n ṣe nǹkan ní ilé ìwé wọn jọ yẹn. Ilé ìwé yẹn ibi tó jẹ́ ilé ìwé yẹn náà ní ẹ̀yìn St. John School, St. John Church. Ilé ìwà ni ilé ẹbí ilé ìwà níbẹ̀ yẹn. Wọ́n wá kọ́ kinní yẹn síbẹ̀ wọ́n wá kó gbogbo ọmọ ṣẹ́mọ̀ ẹni tó ọwọ́ ẹ̀ bá tètè tó ti ṣe kinní kan ló máa lọ ilé ìwé ńgbà yẹn. Èmi náà wá rọ́ọ̀ṣì bá wọn lọ. Wọ́n dẹ̀ ti ń wá mi lé pé Jímọ̀ dà. Wọ́n ṣe rí mi bọ́n ṣe wá wọ́ mi jáde kúrò níbẹ̀ nìyẹn. Ìjọ tó bá pé mo débi tí àwọn èèyàn péjọ pé mo wọ bẹ̀ rí 1935 yẹn ni. Bàbá ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè o. Ẹ lọ sílé ẹ̀kọ́. Mi ò lọ o. Báwo lẹ ṣe wá mọ kéwú? Lójú ọ̀nà táwọn mùsùlùmí wọ́n ń pè nǹkan kan ní wìláyà. Wàláì inú àwẹ̀ báyìí ní 1947 April ní àwẹ̀ yẹn ń jọ́nà. Kò ní pẹ́ kò ní jìnnà sí a máa gba àwẹ̀ 2 láàrin ọdún kan. Ìyẹn kò ní pẹ́ sásìkò tá a wà yìí. Tó jẹ́ pé Ramadan 2 la máa ṣe láàrin ọdún kan.
bẹ́ẹ̀ ni yẹn ò ní pẹ́ o. Inú àwẹ̀ yẹn ilé kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa, ilé tẹ̀gbọ́ntàbúrò ní ilé àwọn ará Ṣógò yẹn la máa ń pè. Ṣógò yẹn bàbá àgbà la wá ń pè, ẹ̀gbọ́n dádì wa ni. Wọ́n wá sá ráìsì síbẹ̀ tí wọ́n ti bọ̀, wọ́n fẹ́ gùn. Èmi kàn dẹ̀ wọnú ilé yẹn lọ, bí mo ṣe wọnú ilé yẹn, ráìsì yẹn tí mo rí tán ṣàṣẹ mi dẹ̀ lè sọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀ bí mo ṣe ń ṣe kèfèrí tí wọ́n wà lábẹ́ àwọn òbí mi yẹn, mi gbogbo ẹ̀ mo fi ń gbà àwẹ̀ o. Mo wá lè gbà àwẹ̀ kò jẹ́ pé ẹlẹ́dẹ̀ ni màá fi sínú àìmọye nìyẹn o. Àwọn Ọlọ́run kúnkún gbà á. Nígbà tí àwọn tó ń bí mi nìyẹn, wọ́n dẹ̀ ní nǹkan mi tán lè fún mi jẹ ju, wọ́n dẹ̀ ràn mí láwẹ̀ gbà. So ibi mo ṣe súnmọ́ ráìsì yẹn nìyẹn, mo wá ń bó ráìsì yẹn, mo wá ń jẹ, mo wá ń bó ráìsì yẹn, mo ti gba ìpè mò ń gbà àwẹ̀. Ìdí ráìsì yẹn mo wà ní ariwo ti ta gèè kan pé kíní kan agbódò alógi ọ̀sán dòru o, ayé fẹ́ parẹ́ o, ṣe fẹ́ ṣe kíní kan o. Nígbà tí màá yọ síta èrò ti kún báyìí. Èmi dẹ̀ láìkí kí n máa dress, kí n máa ṣe gbogbo ẹ̀. Nígbà yẹn àwọn aṣọ tí àwọn obìnrin máa ń dì, wọ́n fi ń de àdìrẹ yẹn, Aláké ló wà ń bẹ̀ ni wọ́n yà sínú ẹ̀, ó gbé ọ̀pá kan dání. Aláké tó bí Adétòkunbọ̀ ni o, kì í ṣe Aláké lẹ́yìn tí yẹn papòdà ó ní Samuel Adésínà jẹ. Lẹ́yìn Samuel Adésínà Olùkàn Lépẹ̀dé, lẹ́yìn Lépẹ̀dé ni bàbá tó wà ń bẹ̀ wà ń bẹ̀. Mo dẹ̀ ti bá tèmi pẹ̀lú àwọn ẹ̀ náà dẹ̀ lájọṣe dáadáa, alájọṣe dáadáa, wọ́n mọ̀ mí. Ẹni gbọ́n mọ ẹni tó gbọ́n, ẹni tó gọ̀ náà mọ́ra wọn. So màá ti dé ta ṣẹ́rí àwọn gíláàsì yẹn, fọ́tò Aláké ló wà nínú gíláàsì yẹn. Èmi ìtàn yà kìnì ò sí tó gbórí lé kìnì tó gbọ́wọ́ lé. Ìtàn bá ti ṣí pépà yẹn lára aṣọ tí wọ́n fi ń di àdìrẹ, màá wá gíláàsì, màá wá lẹ̀ mọ́bẹ̀. Mo wá ń kó sẹ́gbẹ̀ẹ́ ilé wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀dẹ̀dẹ̀ wa bí tí ìyá bàbá mi ń sùn. Màá lẹ̀ mọ́bẹ̀. Oríṣiríṣi ṣẹ́rí gbàrà tí yẹn sọ pé ọ̀sán dòru yẹn, ibi kíní mi yẹn ni Jímọ̀ dúdú yẹn, ibẹ̀ ló gbà. Tí wọ́n ń yọ ìyá fọ́tò inú ẹ̀dánù, a wá fi kíní ẹ̀ raná, wọ́n wá fi ń wo òṣùpá yẹn lókè bí wọ́n ṣe ń bá ara wọn jà. Pé òun leléyìí, ó leléyìí, ó leléyìí, sórí gbogbo ìgbà tán fi ń ṣe yẹn, bí ayé lèmi wà bọ́run mi ò mọ̀. Ibi tí Ọlọ́run ti fi gbogbo nǹkan hàn mí nìyẹn. Mo dẹ̀ wá rí àwọn tí mo dẹ̀ tún rí gbọ́ lẹ́yìn náà ni wípé Ọ̀ṣọ́fà, ojú kìí ṣọ́fà, ọdún yẹn lọ́lọ́run pè, ọdún yẹn lọ́lọ́run pè. 1947 ọdún yẹn náà ló bẹ̀rẹ̀. Ṣẹ́yìn mọ̀ Ọ̀ṣọ́fà ni? Yéyéyé mo mọ̀. Ọ̀ṣọ́fà tó dásẹ̀ lẹ́lẹ̀? Mo mọ̀. Lẹ́yìn Ọ̀ṣọ́fà yẹn, ẹnìkan tó tún dáyé ní ọdún yẹn, Guru Maharaji ni. Àrò mẹ́ta ò dẹ̀ gbọ́dọ̀ dọ́bẹ̀ nù. Ọ̀ṣọ́fà ti dúró, Guru Maharaji ti dúró, ibi náà dẹ̀ wà ní ààyè. Ṣé Guru Maharaji ṣọ́lọ́run ní ká sọ pé òun náà ń sìn ni? Nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn nǹkan kan wà tí kì í jẹ́ kí Ọlọ́run jẹ́ ká láṣeyọrí. Bí owó ṣe dára tó, ìparun ni. Bọ́ọ̀lá ṣe dára tó, ìparun ni. Torí tí owó bá dọ́wọ́ èèyàn, ibi tó ń lọ ni pé gẹ́gẹ́ bí èèyàn ẹni tó mutí tàbí ẹni tó mu oògùn olóró tó máa mu, làákàyè wọn ni kí nìyẹn máa lọ dì mú. Pàtó bá ti di làákàyè wọn mú, hàn dẹ̀ ni mọ bí àwọn ṣe ń ṣe. So òkìdẹ̀ báyàn kò gbọ́n, tí ẹ bẹ́ẹ̀ ò bá ṣe báyìí kò tí ì bá olúwa ẹ̀ ni o. Àyẹn ni àwọn ibi tí kálukú bá ti gba tiẹ̀ ní ṣá, mi mọ̀ ibi tí, ṣùgbọ́n òun yẹn náà mo mọ̀ dáadáa ní ibi pangúrúfù mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn mo mọ̀ dáadáa ń bẹ̀. Kó tó di pé lọ sí tó bá jáde ní Agége gbogbo ibi èèyàn máa ti lọ rẹpẹtẹ lẹ́yìn yẹn pẹ̀lú ọmọ bíi ará Ghana, ará àgbà, ará o tó bá jáde. Ìjọba Èkó náà mọ̀ kó ń trọ́bù, ó ń gbà yẹn ló ṣe wà lọ síbi tó wà yẹn. Bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́, ẹni tí ń gbé bí gegele òkúta. Ìmọ̀nì yìí, àwọn ìmísí yìí, nígbà tẹ́ wá bẹ̀rẹ̀ sí dàgbà bọ̀ yẹn tí mọ́nì yẹn ń pọ̀, ṣé kò sátakò rárá ni? Àtakò wà tó pọ̀ lóríṣiríṣi. Sọ̀rọ̀ fáwọn èèyàn kan
mo dẹ̀ ń sọ̀rọ̀ ńjọ́ yẹn, ẹni yẹn tí mò ń sọ̀rọ̀ àwọn ọlọ́lá rẹpẹtẹ ni. Ọjọ́ yẹn tá a wí ibi tóun wá yẹn ìgbà yẹn ni mọ́tò Santana yẹn jáde 11 náà kó tẹ̀lé lẹ́yìn. Èmi dẹ̀ fẹsẹ̀ tèmi rìn débẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà tó ń sọ̀rọ̀ tóun wà ní action, nígbà tó ọ̀rọ̀ kàn mí tí máa sọ̀rọ̀, mo dẹ̀ ń ṣàdúrà fún ẹni yẹn. Mo wá dárúkọ ẹni yẹn wípé nígbà tó wà ní kékeré báyìí ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń ṣe nígbà tó wà ní kékeré. Àwọn ọmọ yẹn gbọ́ pé bàbá ìyá jẹ ìyá lónìí. Èmi ò mọ̀ o, ṣùgbọ́n nígbà tó dẹ̀ máa sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bá bí tèmi, ó kàn ṣàdúrà fún mi ni. Ó wá dijọ́ kan mò ń bọ̀ l'Abẹ́òkúta, mo wá wà ní Ṣàngó Ọ̀tà ní ẹnìkan wà níwájú mọ́tò, ó wá bọ́lẹ̀ ó ní kí n wá jókòó. Mo ní mi ì jókòó ńbẹ̀. Ó ní kí n wá jókòó ńbẹ̀, mo ní kí ni dé? Ó mọ̀ mí rí ni. Ó lóun mọ̀ mí, mo lémi kì í jókòó ńbẹ̀. Ó ní kí ni dé? Mo lémi ò kì í jókòó wait and get. Àyè oníbọ́ǹfìtà lèmi máa ń jókòó. Ó lè wo ní oníbọ́ǹfìtà. Tí ó bá di gbà ńbẹ̀ yẹn nísìnyí, olú ẹ̀ ò lè dọ́sítù. Ó ní àyè oníbọ́ǹfìtà, ó lè yàn ó lè ṣọ̀sẹ̀ méjì, á sì máa ọmọ máa ra bọ́ǹfìtà àwọn èèyàn. Aláàjì wà lọ́sítù. Mo láyè oníbọ́ǹfìtà lèmi máa ń jókòó. Ìmọ̀ wọn ara ní ilé kí ọgbọ́n. Olú ẹ̀ wá sọ fún mi pé ìjọba yìí mo sọ̀rọ̀ báyìí, àwọn dẹ̀ ti rẹ́dí àti nà mí. Ó sọ bóun position tó wà, adájọ́ lòun, kìnní kan lòun. Mo ṣe jẹ́ adájọ́ tó rẹ́jọ́ dá fún mi. Ìmọ̀ wọn ara kò jẹ́ kí challenge yẹn pọ̀. Ní wọ́n bá ló bá yá mi ní ìsìnkú, kò bá yá tèmi kò bá yá yín o, bẹ́ẹ̀ mi kì í ṣọ̀lẹ. Mo ti rí tẹ́nìkan náà kí tẹ́ni mo dá padà fún ẹ. Ìmọ̀ wọn ara ẹni lè kí ọgbọ́n. Àwọn challenges yẹn kò jẹ́ kí ó lè pọ̀, àti wípé nígbà tí mo ń sọ̀rọ̀ mo ní àwọn ní ẹni yẹn kò jà mí yàn, báwo ló ṣe fẹ́ jà mí yàn nígbà tí bá sọ wípé orí ewúrẹ́ yàtọ̀ sórí ètè èèyàn. Ewúrẹ́ yín hùwò, èèyàn kì í hùwò náà. Ewúrẹ́ lápá méjì ó lẹ́sẹ̀ méjì tán. Ṣé àríyànjiyàn wà nínú yẹn? Èmi sọ pé bẹ́ẹ̀ lórí, tó bá dẹ̀ jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ní kó mú tiẹ̀ wá. Ṣùgbọ́n olómi àgbàdá mi yàmúyàmú mo fẹ́ yọ ni. Ẹyẹ kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti rí gbogbo ẹyẹ tán bá ti péjọ, ẹyẹ àwọn àgbàlagbà. Àgbàdá mi yàmú máa yọ, gbogbo wọn yà dákẹ́. Àgbàdá mi yàmúyàmú máa yọ, á dákẹ́. Tó bá di ìjọ kan ọmọ ọ̀tá kan nínú àwọn ẹyẹ bó ṣe dìde nìyẹn, ó ní yọ. Ni kò wá rí nǹkan kan yọ, ló jẹ́ pẹ̀pẹ̀ lásán ló wà lọ́wọ́ ẹ̀. Olórí burúkú ni ẹ̀ bó ṣe fò ní kì í fi jáde lọ́sàn-án títí dìsìn ẹyẹ yẹn. Gbogbo àwọn lágbájá tó bí o tàmẹ̀dù tó bí kìnní kan, wọn ò ibi títí tó bí wà. Ẹ wo Anthony Joshua. Èwọ̀ àdúró, èmi àdúró, ọ ní kí wọ́n dì, kémi dì, kádìjọ pàdé ń pópó. Kálíkò àkàn máa jókòó, ibi kìnní kan ṣe gbá, ibi kìnní ló àgbá òfìfo ló máa ń dún gbágbágbágbágbá, àgbà tó lóminú kẹ̀kẹ̀kẹ̀ ló máa ṣe. Wọn ò rí rírí, wọn ò mọ nǹkan kan. Ṣùgbọ́n àwa tí rò mọ́ ẹni tó ń sunkún lọ bá wọn gbọ́dọ̀ bá lẹ́nu gbé, gbogbo ẹ̀ làwa tí rò papọ̀. Ẹni tó ń sunkún lọ bá wọn gbọ́dọ̀ bá lẹ́nu gbé o. Wọ́n sọ fún mi pé tó bá dọ́dọ̀ mi ní ìsìn ẹni tí inú bá ń rún kí á ní irun ẹ máa lọ tí wọ́n bá ti fọwọ́ pa. Nígbà tí wọ́n máa dé wọ́n wá bá mi náà tí mo ń lọ́nu wálé inú yóò jẹ́ gbàdúrà, inú yóò jẹ́ ẹ padà lọ́nà ní. Ìwọ náà ti ń rí pé ẹ́písòdù míì ló tún máa rí lórí péjì Katsina TV o. Bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́, ẹni tí ń gbébi gegele òkúta. Fadila Sheikh Muhammadu Jamiu Ajani Dìdesọ́lá bàbá dára tán. Ìyá mi ló sọ mí lọ́mọ dára tán. Ó dà bàbá, ẹ jẹ́ kí n ní ìkádìí ẹ̀ lénìí. Ṣé ta bá ń sọ̀rọ̀ nípa àwọn àfáà ńlá nílùú Abẹ́òkúta náà, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ àwọn Ọ̀ṣọ́fà yìí, ta bá ń kà wọ́n náà, ọ̀nà yìí ò gbọ́dọ̀ jì púpọ̀ nìyẹn. Èmi náà ṣe mọ̀ wípé ọ̀rọ̀ àfáàǹdà nígbà tá a jọ ń ṣe. Ẹ̀yà kò kan rí mi, olúwẹ̀ tí torí ni. Kì í ṣe wípé nǹkan kan ló ṣe máa fògo òṣùpá hàn ní sọ́mọ̀. Ṣùgbọ́n bàbá, kí ló wá sọ yín di ará òkè gegele yìí? Tí Èkó ni mò ń gbé, ṣùgbọ́n gbogbo nǹkan mi Abẹ́òkúta ló wà. Èmi ò fa Abẹ́òkúta yìí lẹ̀ níjọ́ kan, Abẹ́òkúta ò fẹ́ràn mi ṣùgbọ́n mi fẹ́ràn Abẹ́òkúta. Tí n bá fẹ́ ra bírò tí wọ́n fi ń kọ̀wé lásán, máa dá Abẹ́òkúta kí n tó rà. Àtọ̀sí pé bóyá mo wà nílùú òyìnbó mo ra nǹkan wá láti ìlú òyìnbó.
Ẹ̀hẹ́n. Torí pé àwọn tó jókòó tán ò lọ wọ́n rọ́jú ni àwa tá a dẹ̀ lè jókòó tá a jáde àìlè rọ́jú tiwa ni. Ó yẹ ká dẹ̀ máa gbé wọn lárugẹ bẹ́ẹ̀ mi ṣe ń ṣe mi fẹ́ràn Abẹ́òkúta ọjọ́ mi ò rẹ̀ ní gbá Abẹ́òkúta bíi tèmi rí ọjọ́ mẹ́jọ ayé ni mò ń wá sí Abẹ́òkúta mo dẹ̀ ni mò ń gbé kò àfi tí n bá travel jáde kúrò ní Nàìjíríà gbogbo ọjọ́ mẹ́jọ ayé nígbà tó jẹ́ pé a ṣe ń ṣe fàájì mi ò mutí rí mi mu sìgárì o fàájì pé ká jáde ká jẹ́ ọmọ ẹgbẹ́ ìsìlámù náà làdálẹ̀ àdásọ̀mọ́rí àdínní sílẹ̀ dàláìlò àyàrá àdá sílẹ̀ gbogbo lóríṣiríṣi bẹ́ẹ̀ ńlá àwọn tá àjọ ń ṣe gbogbo wọ́n ti kú tán. Ìgbà ìbéèrè sátidé ni màá dé Abẹ́òkúta Monday mo ṣe máa lọ ṣùgbọ́n ńgbà tí Ọlọ́run wọ̀ pátápátá gbogbo ọjọ́ Àlàmísì ni màá ti débí báyìí ọjọ́ sátidé ni màá kúrò níbí ọjọ́ mẹ́jọ ni mo wá sí Abẹ́òkúta àwọn ọmọ mi jẹ́ kán gbébò mi nínú ìlú yìí náà ni wọ́n gbé nígbà tán bá dàgbà tán èmi mi ò mọ láfẹ́ ń wá nínú àwọn ọmọ mi ò mọ kára mọ́tọ́ sí mi ò tí màdà tán dì sí inú wọn bọ́n ṣe dàgbà tó tòrò wọn kì í kúrò láyìíká mi. Fọ̀rọ̀wérọ̀ apá kìíní pẹ̀lú bàbá wa Àbò Onírùngbọ̀n Yẹ́úkẹ́ ẹni tí ń gbé bíi Gegele Òkúta ṣùgbọ́n ní àkótán lè ní bàbá ọ̀rọ̀ kan lẹ máa ń sọ pé ṣé wọ́n bí ẹnìkan re ṣá ṣé bíbí ire ni wọ́n ẹ ti mọ̀rọ̀ yẹn mo mọ̀ ẹ bá mi sọ̀rọ̀ yẹn. mo lọ kó ọmọ kan jáde àwọn èèyàn pàtàkì wá wà ńbẹ̀ àwọn oníláwàní náà pọ̀ ńbẹ̀ lórí ilé mo wá ń ṣàdúrà fún ọmọdé yẹn pé Ọlọ́run á jẹ́ kó dàgbà gbogbo nǹkan tó ọmọdé yẹn nídìí ló ti wà ńlẹ̀ owó wà ńlẹ̀ ilé wà ńlẹ̀ mọ́tò wà ńlẹ̀ tí yóò máa gbé lọ síbi iṣẹ́ ṣùgbọ́n k'Ọlọ́run fi gbọ́ràn kúnnú ọ̀rọ̀ ẹ̀ kó má jọ bàbá tó bí torí bàbá tó bí kì í gbọ́ràn bàbá náà sì ń jẹ́ bí ọmọ mi wọ́n wá sọ pé kíni mo ní bàbá ẹ̀ tó bóyá torí bàbá ẹ̀ ò ní bíbí òun ìtí ní bíbí nísìn àwa ní báwo ní bíbí èmi particularly àbí ìpàbẹ́lì mi èmi gangan mi ní bíbí a ní báwo ní bíbí ṣe rí gbogbo ẹni tó bá ti wo ara ẹ̀ tí kìí ṣe Ọbásanjọ́ ló bí tó kìí ṣe ọmọ Tinubu tó kìí ṣe ọmọ Amósùn ó kìí ṣe ọmọ Dàpọ̀ tó ń ṣe gọ́fúnà wa hàn bí ẹ rí o bẹ́ẹ̀ ni o hàn bẹ́ẹ̀mi náà rí báyìí hàn bí ẹ rí ta ní bí ẹ èébú kọ ìbéèrè ni adékànbíìsì question hàn bí ẹ rí o ókè wọ́n sọ fún mi ibi tí ọmọ Ọbásanjọ́ ti ń gba pásítọ̀tù tó ń lọ tò ní immigration office kan tó fún sọ fún mi bí ọmọ Ọbásanjọ́ ṣe ń lọ tò lẹ́lẹ́kẹ̀ẹ́ kó tó máa dé ìlú òyìnbó sọgbà tá Amósùn ń lọ síbẹ̀ sọgbà tí Dàpọ̀ náà kọ́ tó ọmọ ẹ̀ fi ń lọ bíbí nìyẹn nǹkan tó ń pè ní bíbí nìyẹn àwọn ọmọ yẹn á kàn déédéé bára wọn ń bẹ̀ ni wọn á kàn déédéé bára wọn ń bẹ̀ ni ẹ wá sọ fún mi hospital rẹ pàdé àwọn ọmọ wọn yẹn tán wá gba abẹ́rẹ́ tán wá gba abẹ́rẹ́ olóṣooṣù àwọn àgbà abẹ́rẹ́ ẹni bá ti bára ẹ̀ nípò yẹn wọn ò bí rí nìyẹn kan tó dẹ̀ máa múra sí ni pé kóun try kó láti lẹ́kọ̀ọ́ kó lẹ́kọ̀ọ́ yẹn ni kó fojú sí ìwé ẹ̀ ọ̀kẹ́ ìwé ẹ̀ ọ̀ṣẹ́ tó ń kọ́ tó bá kọ́ yẹn tó bá yege ó kù kó máa gbọ́ràn torí tí ò bá gbọ́ràn náà òfo ni èmi nísìnyí èmi ò wọn bí mi dáadáa èní nìyẹn mi ò lẹ́kọ̀ọ́ ó di méjì ṣùgbọ́n mo ń gbọ́ràn nípa pé mo ń gbọ́ràn ló fi jókòó lẹ́gbẹ̀ẹ́ mi yìí káyọ̀ mo ti gbọ́ràn dáadáa ìbátan dáa fún mi jù báyìí lọ.